a kò ní í fààyè gba àwọn olóṣèlú láti fìkà lọ adájọ́ kankan nímú lọ́sùn júṣùn kìlọ̀. Alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kóòtù ìyẹn Judiciary Staff Union of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Idris Adeniran ti sọ pé kí ẹnikẹ́ni má ṣe fi ọ̀rọ̀ òṣèlú lọ ẹgbẹ́ àwọn. Ó ní ẹgbẹ́ tí kì í ṣe òṣèlú ni àwọn. Nínú àtẹ̀jáde kan tí Adeniran fi síta lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ló ti jáwé akíwọ́wọ́ fún ẹnikẹ́ni tó bá fẹ́ lo àwọn òṣìṣẹ́ kóòtù fún òṣèlú. Ó ní kò sáàyè irú ẹ̀ o. Ẹgbẹ́ JUSUN ní ohun tó jẹ́ àwọn lógún níbi ètò ìdájọ́ yóò ṣe níláárí lórílẹ̀-èdè yìí táwọn aráàlú yóò sì bọ̀wọ̀ fófin. Ẹgbẹ́ náà ní àwọn yóò tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú ẹnikẹ́ni tó bá ń gbèrò láti fi ìlòkulò lọ àwọn adájọ́ àti adájọ́ májísíréètì nípìnlẹ̀ náà tàbí ẹni tó bá fẹ́ rí wọn fín. Adeniran bu ẹnu àtẹ́ lu ìfẹ̀hónúhàn kan táwọn alága àti kánsílọ̀ látinú ẹgbẹ́ APC ṣe ní ẹnu ọ̀nà ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí. Ó ní eléyìí kò bójúmu ó sì lè dá rògbòdìyàn sílẹ̀. Ó ti wá rọ àwọn tọ́rọ̀ kàn láti lọ síbi tó bá yẹ lọ́jọ́ mìíràn láti fi ẹ̀hónú wọn hàn tí òfin orílẹ̀-èdè wa sì fààyè gba ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn.